òjíṣẹ́ Ọlọ́run tó gbẹ̀bùn agbádá ẹ̀mí mímọ́ wọ̀ bí ẹ̀wò, ojúlówó ọmọ Yorùbá tó ṣe mú yangàn. Lọ́jọ́ kejì oṣù kẹta 2 March 1942 ni ayọ̀ tó wọnú ẹbí Adébóyè nílùú Ìfẹ̀wàrà nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ tuntun ọjọ́ náà ni gbogbo wa mọ̀ sí Pastor Enoch Adéjàre Adébóyè káàkiri àgbáyé lónìí. Láti kékeré ni bàbá ti brilliant, calm and reticent. Gẹ́gẹ́ bí ẹ̀rí látọ̀dọ̀ àwọn olùkọ́ tó kọ́ Pastor Adébóyè níléèwé nínú àkọsílẹ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀wé tó jáfáfá tó nírẹ̀lẹ̀ tó sì farabalẹ̀ dáadáa níléèwé. Bó tilẹ̀ jẹ́ pé àwọn òbí Enoch kò lówó lọ́wọ́ tàbí wà nípò ọlá kan, síbẹ̀ ìwúni lórí ìjáfáfá ọmọ náà ó mú wọn tiraka sọ fún ọmọ wọn wípé ibi tó bá fẹ́ kàwé dé láyé o, àṣetán. Not to be deterred, his parents sold a few cherished possessions and borrowed from kind neighbors just to ensure that their son's dream was not held back. Lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, bàbá Adébóyè wọlé sòsé síléèwé Iléṣà Grammar School lọ́dún 1956. Bẹ́ẹ̀ ló wà lára àwọn tí ó mọ̀wé jù lọ ńbẹ̀, pàápàá nínú mathematics àti ẹ̀kọ́ sáyẹ́ǹsì. Ọdún 1967 ni bàbá kàwé gboyè nínú ìmọ̀ ìṣirò bachelor's degree in mathematics ní Yunifásítì Ifẹ̀ tó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì báyìí, master's degree in hydrodynamics ní Unilag ní 1969 àti doctorate degree in applied mathematics ní 1975 ní Unilag yìí kan náà. Kí Enoch Adéjàre ọmọ Adébóyè kó di the youngest university president in Africa ní èrò rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run ní èrò tirẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run. Àsìkò ọ̀hún gan ni Ọlọ́run pè bàbá bí ìránṣẹ́ rẹ̀. Olúwa mi mo dúpẹ́. Lọ́dún 1967 ni bàbá di oníyàwó tí wọ́n fẹ́ omidan Folúkẹ́ Adéníkẹ́ Adéyọ̀kúnnú, màmá tá a mọ̀ sí màmá G.O. lónìí, Pastor Mrs. Folúkẹ́ Adébóyè. Mo dúpẹ́ bàbá. Olúwa mi mo dúpẹ́. Ẹ ṣé o Jésù. Olúwa mi mo dúpẹ́. Ọdún 1973 July 29 ó jẹ́ ọjọ́ ńlá kan tó lápẹẹrẹ nígbésí ayé Professor Enoch Adéjàre Adébóyè tí wọ́n jẹ́ Professor of Mathematics, tí ọ̀kan nínú ọmọ professor tó ń ṣàìsàn nígbà náà. Gbogbo ọgbọ́n ènìyàn, ọgbọ́n ọ̀mọ̀wé kò ká kínní ọ̀hún ni wọ́n fi gbọ́mọ ọ̀hún ó di ìjọ Rìdíìmù lábẹ́ àkóso olùdásílẹ̀ àti general overseer nígbà náà Reverend Akíndáyọ̀mí. Bàbá Akíndáyọ̀mí tí à ń wí yìí, bàbá yìí ò kàwé, ṣùgbọ́n gbogbo bíbélì ní bàbá yìí ni wọ́n lè kà lédè ìlú wọn. Ìwòsàn tó ṣẹlẹ̀ ń bẹ̀ sí ọmọ Professor of Mathematics ló mú Professor Adébóyè tó fi pinnu láti ṣiṣẹ́ Olúwa. Ọdún 1977 ni bàbá wa Adébóyè, a Professor of Mathematics, he was ordained as a pastor in RCCG lábẹ́ àkóso iṣẹ́ ìránṣẹ́ olùdásílẹ̀ ìjọ Rìdíìmù bàbá Akíndáyọ̀mí. Ọ̀pọ̀ ìgbésókè ìgbédìde ni Pastor Adébóyè ṣe, pioneering Bible study meetings, crusades, revivals, ìsọjí ìjèrè ọkàn tó mú iṣẹ́ Olúwa tẹ̀síwájú nínú ìjọ Rìdíìmù ló ti tọwọ́ bàbá yìí wáyé. Ọdún 1981 tí bàbá Josiah Olúfẹ́mi Akíndáyọ̀mí tó fìdá sílẹ̀ lẹ́sẹ̀ Jésù ní bàbá wa Pastor Enoch Adébóyè tí wọ́n di general overseer. Ọ̀pọ̀ ìyípadà ìtẹ̀síwájú ló ti bá ìjọ Rìdíìmù látìgbà náà, àwọn bíi Holy Ghost Congress àti ọ̀pọ̀ iṣẹ́ Olúwa. Lórúkọ Jésù yóò dára fún yín, ọba tó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà yín, níjọba Ọlọ́run wọn ò ní wá yín tì ń bẹ̀. Yàtọ̀ sí kẹ́sọ̀rọ̀ Rìdíìmù gẹ́gẹ́ bí ìjọ Olúwa, bàbá Adébóyè ó ń kó ipa pàtàkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń gbógo Yorùbá ga, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tó ṣe é mú yangàn. Àwọn ọmọkùnrin 3 àti obìnrin kan ni Ọlọ́run fi kẹ́ bàbá, tí nínú wọn tó ti kàwé gboyè, a sì rí nínú wọn náà tó ń ṣiṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni bàbá ní àkàìmọye àwọn spiritual children. Àwòrán bàbá wa Pastor Enoch Adéjàre Adébóyè ló ń sọ̀rọ̀ lórí ètò Ilé Aláyọ̀ fún tòní. Ilé Aláyọ̀ ń tẹ̀síwájú.